ká wí fún ni ká gbọ́ aláṣejù, ọ̀rọ̀ ò dùn lẹ́nu aláṣejù. Ká sọ̀rọ̀ fún ni ká gbà aláṣejù, ọ̀rọ̀ ò dùn lẹ́nu aláṣejù. Ọ̀rọ̀ ò dùn lẹ́nu aláṣejù. Ẹ wò ó, kéèyàn dákọ sí kéèyàn ṣe nǹkan níwọ̀n òun ní yìnyín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa bá fídíò yìí pàdé, ẹ bá farabalẹ̀ kẹ́ ẹ wo ohun tó ṣẹlẹ̀ nínú fídíò yìí. Níbi tẹ́ ti mọ̀ wípé ilẹ̀ Yorùbá tá a wà yìí, èmi sọ fáwọn èèyàn pé báyìí báyìí ó dàbí pa ti ń débi tá a lọ gangan. Lákòókò tó jẹ́ pé àwọn bàbá wa ó dìde pé irọ́ eléyìí ò gbọdọ̀ rí bẹ́ẹ̀, tí gbogbo wọn ó sì wá fi ẹnu kòkò sọ́ọ́dún, tí wọ́n ó tọ̀ sójú kan náà. Ó ti rí bẹ́ẹ̀ báyìí. Àkọ́kọ́, olóyè Sunday Igboho Adéyẹmọ Òòṣà, ìrù ẹkùn tí ò ṣeé fi lájá lọ́wọ́, léyìí tí àwọn kan ń pariwo pé ṣé ní ó tó ìrù ẹkùn. Àwọn àáfàá alákatakítí kan tí wọ́n ń pariwo ẹ̀. Yàtọ̀ sí àṣeyọrí tí olóyè Sunday àtàwọn ìrù ẹkùn ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo àpapọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ti sọ pé sàmọ́ sáńgùdù rẹ rèé, Sunday má dá wọn lóhùn. Wàá mọ ohun tó máa ṣọ́ọ̀kì Súlú kábíyèsí, ẹ̀mí àtìlú Ìlọrin gan ó sáyìn sí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ wípé ìrù ẹkùn gbọ́dọ̀ wá, ó gbọ́dọ̀ kalẹ̀ sílùú ẹ̀yẹn ní ìwà mọ bí wọ́n ti fẹ́ ṣe láàrin àwọn Fúlàní wọ̀nyí. ẹ̀yẹn fi bẹ́ẹ̀ lẹ̀. Olóyè náà ti wá jáde báyìí tán fún yín pé gbogbo ẹ̀yin àáfàá, ẹ̀yin àlẹ̀mọ́mù, kí lẹ̀ sọ gangan pàápàá jùlọ lórí ọ̀rọ̀ arákùnrin tí wọ́n pè ní Talọ́lọ́mù, ọ̀dọ́mọdé tó ń ṣèṣẹ̀ṣe, tó ń gbé ìṣẹ̀ṣe níyì. Èmi lè fẹnu arọ sọ fún yín pé nínú gbogbo lásìkò tí Talọ́lọ́mù jọyìn àwọn ìṣẹ̀ṣe, ìyàtọ̀ ti débẹ̀, wọ́n ti ń fi mọdánítì kan. Lóòótọ́ ẹ má jà purọ́ tanra wa jà, àwọn náà ti ń ṣàwọn nǹkan tí ìyẹn ọ̀kẹ́ wá kàn yín. Ẹjọ́ wà láàrin àwa. Àmọ́ níbi tá a bá a dé yìí, má fòkú bàbá mi ṣàlàjọ́ kan lè yẹn kọ́. Ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí. Àwọn àgbààgbà ti dá àwọn Ìlọrin lóhùn. Àwọn Ìlọrin náà ti dáhùn. Àwọn Ìlọrin heritage àbí Ògo Ìlọrin, gbogbo wọn ti papọ̀. Wọ́n ti sọ ìdí tí wọ́n fi fẹ́ Talọ́lọ́mù. Bóyá wọ́n fẹ́ èmi ọmọ àbí wọ́n fẹ́ gbé lọ kóòtù ni, ẹ gbọ́ nínú fídíò yìí. Wọ́n pè yín débẹ̀, ẹ bá ń farabalẹ̀ wò láti bẹ̀rẹ̀ títí dé òpin. Ohun tí wọ́n sọ, ìdí tí wọ́n fi fẹ́ mú fídíò àkọ́kọ́ jẹ́ kọ́kọ́ wò nìyẹn. Ohun tó wà lọ́kàn àwọn Ògo Ìlọrin àbáwọn kìnìkan tó pera wọn ní láti Ìlọrin wá, ìdí tí wọ́n fi fẹ́ mú wọn sọ. Èsì tí ẹ bá ti wò yẹn tán, ìní dá sí mọ́. Èsì tí àwọn àgbà Yorùbá fọ̀ fún wọn, ẹ gbọ́ ni. Bẹ́ẹ̀ bá ti wá kó bẹ́ẹ̀, àáfàá kan bẹ wọ́n pè ní àáfàá Akíìmù lábí ìbùràdì kan. Àáfàá yìí náà tún wá sọ̀rọ̀. Gbogbo sọ̀rọ̀ ẹ̀rẹ́ tí ẹ ní mọ̀ ọ́n gbọ́ o. Gbogbo sọ̀rọ̀ ẹ̀bà rẹ́ tí ẹ ní mọ̀ ọ́n gbọ́ o. Ẹ jọ kẹ́ ẹ rántí àwọn tó mọ̀rọ̀ gbọ́. Kẹ́yìn tó gbọ́ ta kẹ́ ẹ tó sọ pé ẹ̀yin mọ̀rọ̀ sọ. Kẹ́ ẹ tó gbọ́ ta kẹ́ ẹ tó máa sọ fáwọn èèyàn pé ẹ̀yin law abiding, what type of law abiding? Tẹ́ ẹ mọ the rules to follow. Ẹ má jẹ́ ń sọ̀rọ̀, mi ì fẹ́ sọ̀rọ̀, mi ì tí ì fẹ́ sọ̀rọ̀, bí bá fẹ́ sọ̀rọ̀ máa jáde tán fún mi. Sí ìgbàlẹ̀ wáyé. Torí pé àwọn bàbá wa ti sọ̀rọ̀. Fídíò ẹ̀ ni mo gbé wá yẹn, wá farabalẹ̀ wò. Ẹ̀yin tèmi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi nínú ilé, ẹ bá ṣe wo fídíò yìí bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa jù síbi tó bá wù yín. Èmi ni máa sọ pé ẹ jù síbi tó bá wù wọ́n kí wọ́n rí. Ẹ gbọ́ nǹkan táwọn bàbá wa sọ, ẹ gbọ́ nǹkan tó lóye sọ, ẹ gbọ́ nǹkan táwọn kábíyèsí sọ lórí ọ̀rọ̀ Talọ́lọ́mù pẹ̀lú ìkìlọ̀. Kí ló dé? Yorùbá tó jẹ̀dú àlàáfíà, àìrọ̀ o. Bóyá kí wọ́n dá yín padà, kẹ́ ẹ kúkú wà lẹ́mírèètì yín, kẹ́ ẹ máa bára yín fà á, kí wọ́n yọ àwọn ògbómìnira kúrò láàrin yín, kí wọ́n mú ìyàtọ̀ jẹ́ òrìjínà Yorùbá, kí wọ́n wá kẹ́yìn Fúlàní kẹ́ lọ. Yín ò sí lẹ́nu ìdìbò náà,
but ẹ̀gbọ́n nǹkan tí àwọn bàbá wa sọ mo ti páàlì ọ̀pọ̀ fídíò yìí sójú kan náà ní ìfẹ́ dà yín láàmú ẹ̀mí tèmi ẹ̀yin olólùfẹ́ wa Pavilion TV ẹ ti mọ̀ pé mi ò ní dà yín láéláé mo ti kó o pọ̀ bí bàbá ìṣùwà ẹ bá nǹkan farabalẹ̀ wò ó kẹ́ ẹ bá mi máa share kẹ́ ẹ máa wá kọ́mẹ̀ntì ẹ má búyàn ẹ sọ èròǹgbà ọkàn yín ẹ wò ìní lè dúró mọ́ torí pé ọmọ ọ̀pẹ ti ṣe tán àti wo àwọn fídíò yìí ẹ kọ́kọ́ wo nǹkan táwọn eré ìjọsìn àbí eré ìlọrin àbí kí náà pera wọn ẹ gbọ́ tí wọ́n fi fẹ́ gbé ta lọ tí wọ́n fi fẹ́ kidnap ẹ̀ gbọ́ kidnapping ni ẹ máa gbọ́ nǹkan táwọn bàbá sọ no plate number mọ́tò full tinted new motor with 4 policemen only 4 policemen. No information fún commissioner of police lọ́yọ̀ state the DPO jurisdiction ibi tí àtàlọ́hún tẹ́ track this was a tracking tẹ́ track wá kò wọ́n involved the area commander were involved what is it kí lè fẹ́ pè ẹ̀yìn kì í ṣe pé ìnáwó look at the policemen ṣó bẹ́ẹ̀ lọ́wọ́ fídíò ẹ̀já gbọ́ nǹkan tí wọ́n sọ kì í ṣe gbogbo Yorùbá kì í ṣe gbogbo Mùsùlùmí ló ń ṣe wúwà báyìí kí lẹ dé kí lẹ fẹ́ gbà ń bẹ̀ kò tí ì tásìkò ọ̀rọ̀ bọ̀ ṣó bẹ́ẹ̀. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. ibi tọ́rọ̀ ń parí sí. ẹ ti gbé lọ ilé ẹjọ́ ó ti bẹ̀bẹ̀ ẹ ti ṣàforíjì fún kódà ẹ tún lọ ilé ẹjọ́ ẹ gba ìwé kúrò ilé ẹjọ́ pé ẹ bá ṣe ẹjọ́ padà sí kóòtù ṣé ẹ ṣe tán yẹn ni àbí kí ló tún ṣe tó wá di pé kóòtù tún yá. ẹ ṣeun mo dúpẹ́ àforíjì ṣùgbọ́n nínú òfin ìtúbá nínú Islam nínú àwọn mọ́jẹ̀mú téèyàn bá ń ṣẹ̀ tí bá ń túbá irú túbá ẹni tọ́lọ́run ọba tó dá wa gan ó gbà òun lẹni tó bá túbá lórí ẹ̀ṣẹ̀ kan tí òkun wá padà síbẹ̀ mọ́ àwọn oníkéwú ń dàpè ní nínú mọ́jẹ̀mú rẹ̀ aláyé àhúdá ìlà àdàmì ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ téèyàn túbá rẹ̀ yẹn ní tí ó jẹ́ kọ́lọ́run ó forí jiyàn yẹn ni pé kéèyàn má tún padà sí ibẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣe nǹkan lákọ̀ọ́kọ́ tó bá láṣìṣe ni tó bá dẹlẹ́ẹ̀kejì tí ń dẹlẹ́ẹ̀kẹta yóò di àmọ́mọ̀ sí i tó téèyàn bá ṣẹ̀yàn lákọ̀ọ́kọ́ tó tún bá tẹ̀lé foríjì tó tún lọ ṣe the same thing tó fi hot ní lẹ́ẹ̀kejì tó tún ní ẹ dákun tẹ́ ẹ tún dákun tó tún dẹlẹ́ẹ̀kẹta tó tún lọ ṣe the same thing sàǹpẹ́ ni òun mọ̀ọ́mọ̀ hot yìí ni nítorí wàá ṣẹlẹ̀ ní wípé lẹ́yìn ìgbà tí mo rò pé ara tù ta lọ́lọ́run tán kí n tó lọ bí ara tù bàbá kan náà ń bẹ tó ń pè ní Olúwo Tèdè ìlú tó ń pè ní Tèdè lókè Ògùn Olúwo Tèdè bàbá yẹn náà sọsọkúsọ sànẹ́bì online àgbà ọ̀dà akọ̀dùn lọ fi gbé bàbá yẹn náà nígbà náà. ṣe rí nígbà tí bàbá yẹn dé kóòtù tí wọ́n rí reality àgbàlagbà làwọn wọn sọ ọmọdé bíi títa lọ́lọ́run bàbá náà sunkún gan àwọn náà kóòtù rí ìmọ̀ǹdì àwọn náà for some days àmọ́ látọdún náà tí wọ́n ti ju bàbá yẹn lẹ̀ tó ti tú bàbá àwọn ò bọ́ ta sọ ẹni àti dáadáa àtàìdá ìgbúrò bàbá náà online wọ́n lọ jòkó jẹ́ sáàyè wọn because wọ́n rí i pé táwọn ṣe ò dáa àwa discover pé recently ẹ bá wo ọdún ilé ẹ̀ka ṣe lọ yìí bẹ́ẹ̀ni ta lọ́lọ́run kó àwọn kan lẹ́yìn wọ́n á wí láwà ní báwo àáfà àti máa wí láwà ní ẹ dákun kí ló kan láwà ní níbi oníṣẹ̀ṣe àti ẹlẹ́bọ àníkẹ́ni tí máa ń ṣe ìbọn ó mọ̀ ṣẹ́bọ rẹ̀ àníkẹ́ni tí ń ṣe ìṣẹ̀ṣe ó mọ̀ ṣe ìṣẹ̀ṣe rẹ̀ níjọ́ wo làwa ń lọ mọ́tálásí tá a kó lẹ́kẹ̀ẹ́ wọn sọ́run tá a kó ose Ṣàngó tá a kó lọ́wọ́ tá a mú kinní tán fi ń dáfá tá a mú lọ́wọ́ tá a wá fi ń ṣe ẹ̀yẹ bẹ́ẹ̀ lè rí ta lọ́lọ́run wá kó àwọn kan lẹ́yìn wọ́n wá lọ ní ilé ibi tán ti ń ṣẹbọ wọ́n ń display bíi pé àwọn ń kírun bíi wa wọ́n ṣe é tán wọ́n tún wá gbé ẹlẹ́dẹ̀ jáde wọ́n dúnbù rẹ̀ bá àti máa ń ta ẹran léyà yẹn gbogbo tí wọ́n ń ṣe yìí láti fi tàbùkù ẹ̀sìn Islam àti láti fi dá wàhálà lẹ̀ láàrin ìlú kí inú ó lè bí àwọn mùsùlùmí kí wọ́n lè react. kò wá fi wọn bẹ́ẹ̀ yẹn ó
wọ́n bọ̀ ká ó bẹ̀rẹ̀ sí gbogbo tó lòun ní mímọ́ jọ sí ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ burúkú sáwọn apá padà sáwọn bàbá wa nílọrin àti emir ibẹ̀ láti wá wò pé ṣẹ́sì rí àwa mùsùlùmí Ìlọrin à ń ṣe lawless citizens law abiding citizens ni wá àìṣe gbàgídígbàgbé láti máa dá sáà láti máa dá wákà ilé Ìlọrin kì í ṣèlú jàgídíjàgan ilé Ìlọrin kì í ṣèlú pìtínàfà èlú tó jìnnà síná tó sún máa lò jàǹdà Ìlọrin ni. orin ń gan àwọn ta lọ́lọ́run tó yí padà tó wọ́n kọ́ bá mi láti fi tàbùkù Ìlọrin ibẹ̀ ni àtiwáwò tó bá já sí pé heritage Ìlọrin làwa gbé lọ́wọ́ tá à ń pèsè àpọ̀lú ẹ̀kọ́ tá a ní tẹ́nìkan sì bọ́ síta tí ń bastardize Islam I need to take a step. Àwọn reason tá a fi decide àti take a step pé ká bí òfin sí i padà ní wípé tí àwa ò bá take a step ká bí òfin sí i àwọn mùsùlùmí ibòmíì lè take a laws into their hands tí wọ́n become violent tí wọ́n wá ṣègbésẹ̀ tó lè kó ìnira bá àbí tí ó pa á ní ìdí táwa fi ṣègbésẹ̀ lórí ẹ̀ tá a fi fáìlì kéèsì ní ìsìn kóòtù pé ká lọ gbé wá ó wá ṣàlàyé fún kóòtù ẹ̀tọ́ tó bá ní láti máa tàbùkù Islam àti àwọn mùsùlùmí. àlàyé ni ẹ ti ṣe kalẹ̀ yìí ní ẹnujọ́ mẹ́ta yìí a rí i pé ọ̀nà bíi tí ó ń gbà tó fi ń sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ tó sì fi ń ṣe àwọn nǹkan tó ń ṣe ó wá jáde bí ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn ní ìsìn lórí ẹ̀rọ ayélujára tí ń sọ pé àwọn kan ló fẹ́ mú òun kọlu ọlọ́lá wa Emir Ìlọrin òun ò tàbùkù Emir Ìlọrin pé àwọn èèyàn ti mọ̀ pé Ìlọrin àìfi Emir ṣeré àti kọlu Emir gbogbo ọmọ Ọlọ́run lọ́dọ̀ wa gbogbo ọmọ Ìlọrin ni ó kọjú ẹlúwa rẹ̀ sí pé ẹ fẹ́ mọ̀ọ́mọ̀ kọjú òun sí ilé àfáà Límì ni pé òun ò ní nǹkan kan ṣe òun ò sì bú Emir láti wá lóun bú wọn lóòótọ́ òun tọrọ àforíjì kí ni nǹkan tí ẹ rí sọ sí fúnra ẹ ṣé ìyẹn náà ti tó fún ní àforíjì ni àbí ọ̀rọ̀ tó sì wà ní kóòtù ìwé tẹ́ tó fi pè lẹ́jọ́ nísìn tí yóò sì tún tẹ̀síwájú. kò tó torí ìtúbà agúnnugún ni ìtúbà rẹ̀ tó lòun ò ní jẹbọ mọ́ tí etí ìkú omi tó ti wí tó rókù ẹran ńlẹ̀ tó tún ṣùrùgbó. ṣe rí gbogbo ayé ní gbọ́ abá àti ń sọ̀rọ̀ yìí ó máa ń dá kéèyàn lẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀kọ́ òwe ẹ̀kọ́ kíw ẹ̀kọ́ bíbí etí sì máa ń jẹ́ kéèyàn lẹ́kọ̀ọ́ láti ibi bíbí ló sì máa ń bẹ̀rẹ̀ àwọn tán bíyàn ní ilé ẹ̀kọ́ àkọ́kọ́ fún ọmọ ìtọ́ bá kọ̀yàn yẹn ní ilé ẹ̀kọ́ táwọn ń jù wá sí ó bíldì lé ní orí ṣé ní gbogbo ẹni tí ò bá ti lẹ́kọ̀ọ́ tó bá ń bọ́ ta ti bá ń sọ̀rọ̀ níta gbangba yóò mọ kú bára rẹ̀ ni yóò mọ dá wàhálà síra rẹ̀ lọ́rùn ni mo ń sọ fún yìí in as much as títa lọ́lọ́run bá sì ń bọ́ ta tí bá ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára yóò mọ kó bára rẹ̀ sí ni ìnídìí àti prove ẹ̀ torí àwọn nǹkan tó fi ẹnu ara rẹ̀ sọ sí bàbá mi Murtaba Sẹ́ríkì Ìlọrin bàbá tèmi ọlọ́run ò ní jẹ́ kí irú ẹ̀ ó jáde lẹ́nu tèmi láéláé ni ò ní jẹ́ kí n lè rí pìtì ẹ̀ àmọ́ gbogbo ẹni tóun náà bá ní bí tó bá rẹ̀ ní re bí irú bàbá ọba Ìlọrin tó ní irú bàbá ọba Ìlọrin ńlé ní bàbá kó padà lọ orí ayélujára kó lọ wá fídíò bíi títí ń sọ̀rọ̀ burúkú sí bàbá ọba Ìlọrin bàbá ọba Ìlọrin nísìn ọjọ́ orí wọn gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣàlàyé rẹ̀ fún wa etí kinní kan ni téèyàn bá wá ní irú wọn lóbi lé kò ní pàdé irú wọn ń ta kó ṣàì lójú tì sí tí ó bá ń sọ pé òun ò bú bàbá ọba Ìlọrin so possible òun ò bú bàbá ọba Ìlọrin ni fídíò tó káàkiri ayé tí gbogbo ayé rí i. òfòrán tí ń ṣe ní bí ọ̀sẹ̀ tá a lò. ẹ máa gbọ́. tí ń sọ ń bẹ̀ náà nù pé òun ò bú. ẹ máa gbọ́ ẹ ní káwọn èèyàn lọ wá fídíò bíi títí ń júwe bàbá ọba Ìlọrin lórí wheelchair. kí gbogbo ayé tí ń gbọ́ mi ẹ padà ẹ lọ wá kóun gangan fúnra ara rẹ̀ kó tún fọ́nrán tó ṣe nígbà tí wọ́n lọ kóòtù àkọ́kọ́ tí wọ́n fi wá ní kó lọ sáàbù ẹ̀ tún sọtẹ́ means tí ń bú barrister US Imam tí ń bú barrister Àjàsá kò sírú èébú ara kò sírú ọ̀rọ̀ burúkú tí ò sọ sáwọn lawyers méjèèjì yẹn àtàwa tó kù wọn ó wá mú bàbá ọba Ìlọrin
ó wá sọ ọ̀rọ̀ burúkú sí wọn káwọn èèyàn padà lọ ẹni kò náà ju fọ́nrán yẹn síta padà káyé ó rí irú description tí ń fi ń sọ̀rọ̀ bàbá ọba Ìlọrin lórí wheelchair níbẹ̀ kò sí ẹnìkan tí wọ́n bí dáa tí wọ́n sì bí ire tó ní bíbí tí ó gbọ́rù rẹ̀ tínú rẹ̀ ò ní bàjẹ́ tó bá bọ́ ta nísìnyí tó lóun òwú bàbá ọba Ìlọrin tó ní kí wọ́n máa forí jì òun ìrẹ́jà rẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn ṣùgbọ́n kò wá tán síbẹ̀ nígbà táwa ti fáìlì kéèsì sí ipa wo ká kéèsì mọ́ àwa kọ́ la pè é kóòtù ló pè é nínú ọ̀rọ̀ tó sọ last tí mo gbọ́ tí ń sọ fún gbogbo ayé wípé kí bàbá wa Olúbàdàn bàbá rere àbá alálùbáríkà bàbá wa ọba Rashidi Ládọjà one time Senator of the Federal Republic of Nigeria one time Governor of the Great Oyo State ẹtikẹ́tì tó ní kí gbogbo kálukú kan wá gbà wọn o àwọn Ìlọrin tún ti fẹ́ jíun gbé wọ́n sì jíun gbé ní ọjọ́ sí sẹ́rí statement wọ́n jí mi gbé yẹn ọ̀ràn kan tún ni ọlọ́wọ́ ló fi jọ́ náà. ọ̀ràn ni torí wípé ilé ẹjọ́ ló ọ̀dà pé kán lọ́ọ́ gbé wá ń gbà àwọn ẹnìkan kò sí wọn tílé ẹjọ́ bá ọ̀dà pé kán lọ́ọ́ gbé yẹn tílé ẹjọ́ ti invite tí ò dáhùn ilé ẹjọ́ wa pàṣẹ pẹ̀lú bá ń gbé wá tọ́lọ́pàá wa lọ gbé wá sílé ẹjọ́ ṣé jiyàn nìyẹn. ariwo tí ń sẹ̀rìn parí pé wọ́n jí òun gbé wọ́n ti òun mẹ́yìn gbé ẹ jẹ́ káyé ó bí àwọn tí wọ́n wá arrest ẹ̀ níjọ́sí sọ́lọ́pàá wa ọlọ́pàá àtàwọn òṣìṣẹ́ kóòtù. Now telling the whole world pé àwọn Ìlọrin wọ́n jí òun gbé wọ́n ti bà Ìlọrin lórúkọ jẹ́ pẹ̀lú pé ń pè wá ní ajínigbé tó ọ̀ràn míì tó nù. èyí tèmi náà ń sọ yìí tó bá ẹ máa wò tó bá bọ́ ta pé òun fẹ́ fèsì yìí tí ń sọ yìí yóò tó dáràn míì yóò tún sọ̀sọ̀kúsọ míì because kò lẹ́kọ̀ọ́ kankan nípa ẹ̀kọ́ kò kàwé kò kéwú kò kọ́ṣẹ́ kò ṣòwò kìí ṣe gbogbo ẹni tó kàwé nìkan ni máa ń lẹ́kọ̀ọ́ kéèyàn kàwé nìkan kọ́ náà lẹ́kọ̀ọ́ tí ẹ bá wà lẹ́nu ẹ̀kọ́ṣẹ́ ìṣòwò àtẹ̀kọ́ṣẹ́ iṣẹ́ ọwọ́ èyí ò rẹ́ kọ́kọ́ lọ́dọ̀ àwọn tó ń kọ́yàn nínú bá àti lo ayé níbẹ̀ ní tọ́mọṣẹ́ bá ń sọ̀sọ̀kúsọ lọ̀gá ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni ẹ lọ́wọ́ àìsọ̀rù yìí ò ààrẹ ẹ̀kọ́ but kò lẹ́kọ̀ọ́ kankan tí máa ń regulate bó lèèyàn ṣe ń lo ayé that's why tí fi ń bọ́ tàbí fi ń sọ gbọ́rọ̀ in as much as he comes out to talk yóò máa dáràn yóò máa complicate matter ara rẹ̀ sí dáadáa ni torí wípé tí àwọn èèyàn bá fẹ́ bá àjà nísìn lọ́yà USA máa mú ní right àti file case against yẹn lọ́yà Quadri Àjàsá ní right àti file case against rẹ̀ gbogbo Ìlọrin as an entity a ní right àti file case against rẹ̀ àwa tá a pè lẹ́jọ́ tíjọ́ sí a ní right àti file case against rẹ̀ tó ti parọ́ mọ́ wa lójú ayé níṣẹ́ pé ajíhùngbé ni ṣé tíkẹ́ẹ̀tì ẹ̀ tọ̀ ẹ wá wò irú bẹ́ẹ̀ níjọ́ tí ń bú bàbá ọba Ìlọrin tí ń tàbùkù ẹ̀sìn Islam àwọn bàbá Olúbàdàn Ọlọ́run kó ṣe dáadáa fún bàbá kó jẹ́ kí adé ó pẹ́ lórí wọn kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí ìrùkẹ̀rẹ̀ ó pẹ́ lọ́wọ́ wọn dáadáa kí wọ́n lo ayé pẹ́ dáadáa pẹ̀lú àlàáfíà níjọ́ tí ń wo ọ̀rọ̀ kò béèrè ìmọ̀ràn wọn tó bá béèrè ìmọ̀ràn wọn kó tó sì ń gbòkè ní àwọn oníjó ṣe é nígbà tó dáràn tán ní ṣe ó ṣe wá kàn wọ́n àlẹ́ àlìkùá bàbá wa Olúbàdàn tó ń sọ yìí mùsùlùmí gidi tí nǹkan kan ò dàpọ̀ mọ́ ìsìláàmù wọn iná ní bàbá àbùkù tó fi ń kan ìsìláàmù yìí àwọn náà ń bẹnu ẹni tí òun fàbùkù kàn torí heritage ti bàbá Olúbàdàn náà ní Islam ẹ get analysis mi yẹn so problem tó ní gangan òun náà ní ẹnu alibala mu àpèlémọ. ló máa ń tọ̀yàn irọ́ máa ń faṣọ ìyá lára èèyàn òótọ́ máa ń dá aṣọ ìbọ̀yàn lọ́rùn ni ṣe rí kì í ṣe gbogbo mùsùlùmí o tí bá tọrọ bá débi ẹ̀sìn ẹ rí i pé mo máa ń là ṣùgbọ́n kí ló dé táwọn mùsùlùmí kan ní ìlú Ìlọrin tó jẹ́ pé àbòsí náà gbé dání olótù kò tí ì pẹ́ kò dẹ̀ ìjìnà ayé yìí ni gbogbo wa wà nígbà tí Saheed Shittu mú ọba ìlú Ìlọrin sẹ́nu ní búbú àtèpè àti àwọn lèmọ́mù ìlú Ìlọrin àtàwọn àfáà ìlú Ìlọrin tó ní wọn kì í ṣe mùsùlùmí ṣé wọn ṣebí ó wà Nàìjíríà olótù ǹjẹ́ ẹ gbọ́ pé wọ́n kọ́lọ́pàá lọ ilé ẹ̀ pé kán lọ gbé wá sí ìlú Ìlọrin
àwọn ògo Ìlọrin wà láyé náà àfáàgbà Múrí Bàrígà onílé ńlá wọ́n gbọ́n gbogbo gbà yẹn náà brọ́dà wa bàbá wa Alifulani kò sẹ́ni tí ò gbọ́n gbà yẹn kò sẹ́ni tó gbègbèsẹ̀ lórí ọ̀rọ̀ Saheed Shittu n tó fojú ìlú Ìlọrin rí ó tún ní òun ò sọ́rí láti sọ ó ní gbogbo àwọn àfáà ìlú Ìlọrin àti ọba ìlú Ìlọrin Saheed Shittu tó wí gbà yẹn ni ẹ̀ pé wọn ò tó òun ṣù wọn ò tó òun rún lẹ́nu bíi ṣàwámà fídíò yẹn ṣì wà lọ́wọ́ mi ó dìídì kọjú ìjà sí Ìlọrin directly ńgbà yẹn ni mo rò pé ẹ̀ ń dè nígbà tó tún wá ṣe òun àti Shehu Faruku Ariskimbilai Oníkìtìpá tó jẹ́ mufuti ìlú Ìlọrin lénìí ẹ gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ àlùfàǹṣà ìwọ́ni nílẹ̀ ìdọ̀tí èèyàn nígbà tó kí Oníkìtìpá mọ́lẹ̀ wọn ò ṣe lọ gbé ńgbà yẹn ṣebí mùsùlùmí ni àbí kìí ṣe mùsùlùmí ló ń pè rẹ̀ alìsùnà mùsùlùmí náà la máa pè ṣàfẹ́ pé ń kìrìsìtẹ́nì ni ó dìídì pé mufuti ìlú Ìlọrin lọ́wọ́lọ́wọ́ Oníkìtìpá pé ẹlẹ́bọ ni a gbọ́ pé wọ́n kọ́lọ́pàá lọlé ẹ̀ náà ó sọ̀rọ̀ sí àwọn àfáà pé gbogbo àwọn àfáà oníjálàbí àwọn àfáà tó ń wo yanrìn àwọn àfáà tó ń wo tẹ̀sùbà olẹ́lẹ́bọ ni wọ́n ó sọ ọ́ débi àwọn ṣéwù tó mú ọ̀pá dání ó pè wọ́n lókùrọ̀ nígbà náà ààrẹ́yàn kankan tó bọ́ta pé ẹ lọ gbé tipátipá ẹ wo wàhálà tó bá bàbá wa Akéwùgbà Gold olóhùn bá àwọn ẹlẹ́bọ ṣe ẹlẹ́bọ lòun náà kò sẹ́ni tí ò rí náà àwọn fídíò yẹn ṣì wà lọ́mì tí bá gbọ́ àwọn fídíò tó kírísítíkà bẹ́ẹ̀ máa ń tọ́jú ẹ̀. Saheed Shittu yìí náà mùsùlùmí sì ní o ọ̀rọ̀ mùsùlùmí ni mò ń sọ yìí o ṣèbó òun ẹlẹ́bọ máa rúbọ ẹ̀ wọ́n á lọ kó síbì kan àdúgbò tí kì í ṣe àdúgbò ẹ̀ ó dẹ̀ gbàbẹ̀ lọ ó lọ ń sọ̀rọ̀ sáwọn àwọn oníkíná tí ń pè àwọn oníṣẹ̀ṣe tó ń rú ẹbọ wọn àwọn tó níṣòro pé ọ̀nà táwọn gbàgbọ́ nìyẹn ọ̀nà tó lè gbà ṣe kíná tí ń pè wọn nìyẹn ẹ̀gbọ́n tó sọ àárín Èkó ń bì ní ẹ o. now bí ọlá bàbá wa kábíyèsí ọba Lámídì Adéyẹmí Adéìran kẹta bó ṣe tó káwore máa jẹ́ mọ̀rẹ́ o bí ọlá bàbá yẹn ṣe tó àti ìkónímọ́ra tó kóró àwọn Saheed Shittu yẹn mọ́ra ìgbà tí bàbá yẹn kú ṣé mùsùlùmí ló fi bàbá jọba ni ṣé mùsùlùmí ló mú wọ pèbí ni ṣé òrò mùsùlùmí náà ṣe fún ẹ gbọ́ adúdú orúkọ tó pe bàbá yẹn ẹ gbọ́ ọ̀rọ̀ burúkú tó sọ àwọn oníṣẹ̀ṣe ò ṣe pé lẹ́jọ́ ìlú Ọ̀yọ́ ò ṣe pé lẹ́jọ́ ńgbà náà wọn ò ṣe ní kọ́lọ́pàá lọ gbé ilé ẹ̀. now bàbá oníwàásí àgbáyé tó ṣaláìsí Alhaji Muideen Bello ẹ gbọ́rú àwọn ọ̀rọ̀ burúkú tí Saheed Shittu sọ sí bàbá yẹn lójú ayé Ìlọrin ò ṣe dìde kán sọ pé mùsùlùmí ni nígbà tó sọ̀rọ̀ sí ọba Ìlọrin wọn ṣe sọ pé náà ó bú gbogbo Ìlọrin kán wá kó ọlọ́pàá kán ní kán lọ gbé wá àgbà tó wà Nàìjíríà. ẹ̀sà olótù èmi ò kì í ṣẹ́rí gbogbo ẹ̀dá tó bá ti jẹ́ pé alábòsí kò ráyé wá ta lọ́lọ́run n tó mọ̀ ọ́ ṣe ló ń ṣe tó bá sọ pé òun níjọ́ iléyá òun kírun kò sọ pé Allahu Akíbárú Ifá wa Akíbárú ló wí kò dárúkọ aláàná Ifá wa Akíbárú ẹ jẹ́ ká kírun fúnfá ẹ jẹ́ ká wà náà pẹran ọdún fúnfá kò sọ pé ká pẹran ọdún fún Allah. now káwáyọ̀ yẹn kúrò olótù ṣe mọ̀ pé nínú constitution òfin jurisdiction tọ́lọ́pàá bá ti fẹ́ wá múyàn téèyàn bá ṣẹ̀ nírú àdúgbò táwa yìí ó ní station tó cover bíi
Pakodo. tọ́lọ́pàá bá kúrò ní Pangrove tó bá wá múyàn bí ṣe mọ̀ kó gbọ́dọ̀ ṣe entry ní Pakodo kó tó lọ gbé ẹni yẹn rárá ó dà ọlọ́pàá gbọ́dọ̀ tẹ̀lé láti Pakodo wá síbi tó ń bọ̀ entry gbọ́dọ̀ wà pé ọlọ́pàá yìí wá láti jurisdiction bí báyìí o náà ọlọ́pàá wá kúrò ní odidi Ìlọrin àkọ́kọ́ kì í ṣe mọ́tò ọlọ́pàá náà gbé wá àbí mọ́tò ọlọ́pàá náà gbé wá big bomber bus tó gbé wá yẹn Toyota yẹn kò tún wá ní nọ́mbà ṣé election Ọ̀ṣun state tó ń ṣe kọjá yẹn ṣe bára àwọn èèyàn tó kọ́ aṣọ ọlọ́pàá sí lọ́rùn tó ń pera wọn lọ́lọ́pàá tó ń tẹ̀ ṣe ID card fún wọn tó gbé sórí ẹ̀rọ ayélujára nígbà tó ń mú wọn tó bá wá jẹ́ pé wọ́n plan ẹ̀ pé kán lọ gbé ta lọ́lọ́run pé kán lọ pa mọ́tò wo níyàwó ẹ̀ fẹ́ sọ pé nọ́mbà mọ́tò báyìí náà gbé wá o ṣé nọ́mbà kínú ID card tó ń bá fi hàn wọ́n yẹn ṣé ID card yẹn ṣé ó sọ location bí tó máa wà fún wọn ìwé tó kó dání pé àókè o láti court làwọn ti kó dání tó bá print lẹ́tà yẹn fúnra wọn ń kọ́ now ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ṣe transaction kan pẹ̀lú ipò tá a dì mú yìí ṣe gbàgbọ́ pé ẹni yẹn dẹ̀ send proof of fund Access Bank sí mi pé òun sọ iye owó báyìí millions báyìí sínú àkáǹtì mi nínú owó tó ń fẹ́ san fún mi now títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí Access confam láti báǹkì tó lóun ti ṣòwò yẹn wọ́n sọ pé owó yẹn irú owó bẹ́ẹ̀ ò jáde láti inú àkáǹtì tó sọ pé òun ti ṣòwò jáde ṣe mọ̀ pé èèyàn kan ló ṣe dọ́kúmẹ̀ntì ẹ̀ bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ pé irú dọ́kúmẹ̀ntì bẹ́ẹ̀ náà kó wá pé kóòtù náà ti ní kó wá gbé Talọ́lọ́run kọ́ ṣé ìlú Ìlọrin ni Talọ́lọ́run ti ṣẹ̀ ni constitution Nàìjíríà sọ wípé ibi jurisdiction bí tó ti ṣẹ̀ ibẹ̀ náà máa ti gbọ́ ẹjọ́ èèyàn tọ́lọ́pàá bá dẹ̀ wá tí court bá fọ̀ sọ́dà yẹn ẹ̀ṣẹ̀ bí ẹjọ́ àkọ́kọ́ ọjọ́ fún ma kọ́ gbọ́ ẹjọ́ àkọ́kọ́ nìyẹn tí Talọ́lọ́run ò lọ lábẹ́ òfin wọn ò tí declare Talọ́lọ́run wanted ṣe mọ̀ pé tó ń bá declare wanted lábẹ́ òfin kò yọjú lẹ́ẹ̀kínní kò yọjú lẹ́ẹ̀kejì kò yọjú lẹ́ẹ̀kẹta ìjọba wá force ẹ̀ ẹ lọ gbé wá ṣùgbọ́n kò ń ṣe bí ọ̀ràn tó dá yìí kì í ṣẹ̀sùn àpààyàn náà fi kàn àbí kì í ṣẹ̀sùn pé ó fọ́lé náà fi kàn kì í ṣẹ̀sùn pé ó defraud ìlú náà fi kàn crime tó fi kàn even ògùn tọ́lọ́pàá bá mú ó wà bélébù wọn gbọ́dọ̀ lọ já sí àtìmọ́lé kì í ṣe kán sọ pé ó rape èèyàn ó sọ̀rọ̀ àbí ọ̀rọ̀ tó dẹ̀ sọ aláàrẹ sọ pé ó sọ̀rọ̀ sí kí ló dé tí àwọn wá sọ̀rọ̀ àwọn ọdọ onígbèjà Ọlọ́run ṣọlọ́run tó jà rẹ̀ gbé ni kí nìyẹn ti ń di ìṣe àwọn mùsùlùmí kan àwọn alákatakítí oníwàhálà kan tí wọ́n bá fẹ́ mú Talọ́lọ́run ó ní police station tó jẹ́ jurisdiction bí tí wọ́n lọ láti lọ gbé Talọ́lọ́run àbí náà olóòtú kán wá kúkú lọ sí jurisdiction yẹn kán lọ tẹ́ńdà. kí ló wí. gbogbo ẹ̀sìn báyìí lè ṣẹlẹ̀ Nàìjíríà wọ́n kẹ́tẹ̀ àwọn mùsùlùmí. àwọn mùsùlùmí àfẹ́ ara wọn mọ́ gbogbo ẹ̀ ti pín alùsùnà pẹ̀tẹ̀ lọ́tọ̀ lè rán alùsùnà kankan yìí mi láíláí kò ní yìí mi torí pé kò rí bí mùsùlùmí ọlọ́mọdé arógun kó dàkún kó sànù wa àkùn àbẹ̀rẹ̀ òun ogun o àwọn wọn gẹ̀ẹ́tì mùsùlùmí àwọn èèyàn kan wà náà àwọn ẹlẹ́bọ àbí àwọn kírísítẹ́nì tí wọ́n dá níwà tó ṣe pé wọ́n lè mú wọn kí tó mú wọn I'm telling you wọ́n fi àlùbáàní kúrò sí tó bá ẹbí wọn kí fi ọ̀rọ̀ sọ bẹ́ẹ̀. kọ́ kí n fi ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni o. gbogbo ọ̀rọ̀ yẹn yẹn pátá làwọn afá wa ti jù lọ. àwọn èèyàn kan wà náà ẹlẹ́bọ wọ́n lè mú wọn kí n bá wọn ṣe ṣáájú wọ́n tó ń kírun yẹn lórí gbogbo wí. Wàládàlá mo fẹ́ kí kíkà yẹn parí because àwọn ẹlẹ́bọ mi bá sọ̀rọ̀ mi ibi tó ge wọ́n kàn fi bá mùsùlùmí wí bọ̀tọ̀rọ̀ gbẹ́nu mi
ọlọ́gbẹ́nu mi ọwọ́ kẹlẹ́ rí mi tí pàdé lẹ́bọ̀ mi tí tún sàrọ̀ ọgẹ́ báwo ni mo wá fún mi kí n mọ̀ lọ́jà rí mo fún mi mi ní bẹ́ẹ̀ ni àkàjà tọ́wọ́ bá bu ọlọ́run mi lé màá fún mi lẹ́sì bọ̀ kí n bá wọn yà àti inú tó ń pẹ́ mo ò lọ́dọ̀ wa àwọn mùsùlùmí ìlà àgbàtàrà wa pàṣẹ jókòó yìí àti ọ̀ka àti ṣègbè kìnìún gbogbo ìlàgbé sínú báyìí irọ́ ni gbogbo ẹ̀. irọ́ ni gbogbo ẹ̀. èmi ń sọ̀rọ̀ bí tajiriba ni o pẹ̀lú ìṣe ìtò ṣe ni mo fi ń sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ kẹlu kí mo mọ̀ ọ́ sọ o ṣé o sì rí mò ń sọ. ṣé o sì rí iná bí ẹlẹ́rẹ̀. ṣé Ulabibu ti sọ̀rọ̀ o bàbá ní ẹ má dájẹ́ sílẹ̀ ẹ má. ọlọ́run àtàjẹ́ o mo fẹ́ kọ́ mọ̀ yẹn náà kan rẹ̀ o àwọn àlùfáà kan bẹ tó ń jà fún ọ lórí íńtánẹ́ẹ̀tì mo fi Ọlọ́run búra àwọn àlùfáà kan tó ń jà fún ọ lẹ́yìn tó ń sí lórí íńtánẹ́ẹ̀tì tó ń pè mí bí àwọn ti wọ́n náà mọ àwọn pé wọ́n kílẹ̀ ní kílẹ̀ bọ́tọ̀ bá àtàkì ẹ̀ ó lè sìn ẹ́ jàmbá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ jọ ọmọ fọlọ́n bẹ̀rẹ̀ ṣe fídíò dúpẹ́ lọ́wọ́ ọmọ Yorùbá káàkiri dúpẹ́ lọ́wọ́ gbogbo ọba including bàbá wa lọ dúpẹ́ lọ́wọ́ àlùfáà gbogbo àlùfáà kọ́ lọ́ àtàkì ẹ̀ o mo fẹ́ kọ́ mọ̀ yẹn náà kan rẹ̀ o àwọn àlùfáà kan bẹ tó ń jà fún ọ lórí íńtánẹ́ẹ̀tì mo fi Ọlọ́run búra àwọn àlùfáà kan tó ń jà fún ọ lẹ́yìn tó ń sí lórí íńtánẹ́ẹ̀tì tó ń pè mí bí àwọn ti wọ́n náà mọ àwọn pé wọ́n kílẹ̀ pé wọ́n fi ìjà ẹ̀sìn dá wàhálà lẹ̀ fún. kò dẹ́ ṣe gbọ́ ọmọ Ìlọrin. kí ẹ ti gbogbo ọmọ Ìlọrin ló ń bẹ ìjà ó dà gan 80% àwọn ọmọ Ìlọrin wọn kò sí tó wá sí fún ẹ. dúpẹ́ lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìlọrin àtàfà Ìlọrin tó dúpẹ́ kó fọlọ́n búra èmi ń parọ́ nǹkan tí ò bá ṣẹlẹ̀ o lọ́n bá mi sọ̀rọ̀ wàhálà kódà àfàlà bíbù fẹ́rẹ̀ rẹ̀ kó wà láìta láì èmi ò kẹ́lẹ́ gbogbo ẹ̀kọ́ ni màá sọ fún ẹ mọ́ bu àwọn àlùfáà yìí mọ́ wọ́n bu ọba Ìlọrin mọ́ fún ọlẹ̀ gbogbo ẹ ti lọ báyìí àwọn náà ò ní ta sí gbogbo kí ayé ẹ tó bá ta sí ẹni kọ́ ta sí ìyẹn ò dìjà bẹ́ẹ̀ bá bú bàbá mi lẹ́sìn láì ṣe fún ọmọ yọmọ àlè fún bàbá tiẹ̀ náà bàbá búyà mi lẹ́sìn búyà rẹ bàbá bọmọ mi náà bọmọ tiẹ̀ náà yóò dìjà bẹ́ẹ̀ mọ̀ jẹ́ ká fi lẹ́fù ẹ̀sìn ká fi dá wa lálẹ́ ẹ̀ fi owó yẹn lẹ̀ ẹ ti ká fèsì àwọn bá dé àwọn àgbèrè ló pólísì wọn lè lòdù àwọn èèyàn lè nìkan free kò sí free movement ní ẹni kẹjẹ ká fèsì jẹ ká fi gbogbo ẹwọ àwọn tó kù kiri ẹdùn mi gan o ká ní pé wọn tètè pè mí lọ́dọ̀ ẹ̀gbọ́n fẹ́ jí ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ kí ni mo fẹ́ máa lọ pé kí n lọ tètè bọ́lọ̀ bá ṣe bẹ́ẹ̀ àti bá tètè débẹ̀ bẹ́ẹ̀ kò ní lè tó báyìí gbogbo nǹkan láì tọ́lọ́ ni ọba tó mi wá òun ló mẹ́tò ọlọ́mọdé ẹ̀sùn fún ẹ wá wálé ayé èmi ń tèmi lọ́dọ̀ tèmi èmi gbà bọ́lọ̀ ọba kan bẹ tó dá mi òun ló sì lè mí mi lọ́dọ̀ màá sì kújọ́ kẹ́kẹ́ lọ́ba nígbà táwọn bàbá mi kó dáadáa ju ẹnìkan bẹ tó dá mi nígbà tí mo sì ń bẹ́nu ìyá mi èmi nìkan mo ń bẹ́ mbẹ́ ẹnìkan ní fún mi ló ń jẹ́ mbẹ́ ẹnìkan ní ṣètò bí mo ti wà mbẹ́ ẹnìkan ló ṣètò mo ti dénú ìyá mi ọ̀dọ̀ ní ọ̀sán lọ́hùn èmi gbà bọ́lọ́ wa o èmi àti sọ ọmọ aládìkún ọmọ tí kíláàsì àbẹ̀kẹ́ mọ́ gbà bọ́lọ́ wa ní tèmi ọba tó ní mi wà tó dá mi Ọlọ́run yẹ parẹ́ bàbá wa onírìsà bàbá wa Aláàfin Ọ̀yọ́ Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn gbogbo wọn ni kò kí gbogbo ọba ni kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Olúbàdàn Olúgbọ́n gbogbo wọn gbọ́rọ̀ ẹ̀ wọ́n sì ṣe dáadáa inú ní parọ́ fún wọn ṣe dáadáa pé kí làwọn náà gbé mọ́tò tí ò ní nọ́mbà tẹ ní identification tẹkẹ wọnú lónìí ẹgbẹ́ àwọn ọ̀dà bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ọmọ rẹ náà tó jẹ́ ọmọ wa tó jẹ́ ọmọ tiwa tó jẹ́ brọ́dà wa aláàtì pèsè àkíyèsí gẹ́gẹ́ bá bàbá ẹ̀ sọ pé àwọn ti bọ́ sọ̀rọ̀ pé kò sí ẹlẹ́dẹ̀ dákun ọlọ́run eléyìí ti lòdù o ti lọ mú o tuntun sọ ọ̀rọ̀ tó bá wọnú hàn án ọ̀hán yìí bẹ́ẹ̀ ni tó bá wọnú lòdù ọ̀rọ̀ tá a bá sọ tá a bá fìdí kì ẹnì kankan tu wọn láéláé ọlọ́run tún lọ àwọn àgbàlagbà fún ẹ ó dẹ̀ lo gbogbo ọmọ Nàìjíríà káàkiri ayé fún ẹ láti dìde sọ́rọ̀ ilé ìgbà kílódé kílómọ ẹ sí tẹ́ńtẹ́ aláàbò tó báyìí ọlọ́run kò ní dọ̀ra àwọn oníjó kúkú yìí wọ́n jẹ ọmọ rẹ o torí pé àwọn tó bá fẹ́ pààyàn nínú bá dẹ èyàn gbọ́dọ̀ àfẹ́ ìyẹn dẹ̀ mọ́ sọ́ra àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ẹ̀dá wà ìyẹn mọ́ kẹ́kọ̀ọ́ sí ojúmọ́ ní ilé nìsín ọlọ́run ní ó fa àwọn ìkẹ́ ọlọ́run fa àwọn ìkẹ́ wọn dà kó tó fẹ́rẹ̀ ọlọ́run tó bá jẹ́ ọdún dúpẹ́ ga pẹ̀sẹ̀ pọ́n mi lé àti mo sì rẹ̀ wá bàbá mi sọ fún mi wá